Hi everyone, welcome to my channel.
ẹ má sọ. So ẹ jọ̀ọ́ bẹ ṣe ń jáde bọ̀ yẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ń tà. Mẹ́ta. Mẹ́ta mẹ́rin ni o. Mẹ́rin. Baba. Ojú yín ní ilé. Ọdún ni o. Ẹ ṣeun, ẹ jọ̀ọ́ mo rí yín nù bẹ́ẹ̀, mo rí pé ẹ ṣe àdúrà. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ ọdún kí là ń ṣe lé ní tẹ́ fi wá ṣe àdúrà mi bá. Ọdún bí gbogbo èèyàn ṣe máa ń ṣe ọdún tiwọn bẹ́ẹ̀ ni àwa oníṣẹ̀ṣe náà ta ní ọdún tiwa ta máa ń wá sí Agidan níbí tinú wa sì máa ń dùn táyọ̀ wa máa ń kún. Tẹ́ bá wo ojú ọ̀nà bọ̀ ẹ́ rí i pé gbogbo èèyàn oníkálukú ṣáà ń struggle pé màá déwájú bí ẹ̀sìn ìbílẹ̀ bó ṣe wà tinú wa ń dùn táyọ̀ wa ń kún a sì ń tẹ̀lé ẹ̀sìn ìbílẹ̀ wa torí pé ìgbàgbọ́ wa ó ṣe kí ni ọ̀rọ̀ mọ́ Elédùmarè á sì máa wà pẹ̀lú gbogbo wa àṣẹ yìí ṣàmọ́dún. Àṣẹ o. A rí i pé wọ́n sọ obì. Ǹjẹ́ yín náà ti sọ obì tí? Mo ti sọ obì obì ní ìfọkànbalẹ̀ pé gbogbo ohun tí èròǹgbà ọkàn wa jẹ́ Olóhun yóò múṣẹ so inú mi dùn ayọ̀ mi kún ẹ rí i pé gbogbo wa là ń struggle pé àìmọ́ wọlé máa sọ bì so inú wa dẹ̀ máa dùn. Ẹ jọ̀ọ́ sórúkọ yín fún wa. Àjàyí Fátósìn. Ẹ ṣeun. Ìlú wo la wà? Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ gẹ̀rọ máa ti bá ní. Ẹ kú ọdún. Ẹ kú ọdún akínyìn o. Ó jàre. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ níbàyí? À ń ṣe ọdún Ifá gbogbo Ọ̀yọ́ lónìí. Ẹ jọ̀ọ́ kí ni wọ́n pe ọdún Ifá yìí? Ọdún Ifá Agidan Òkè Agidan la wà yìí ìdí ọ̀pẹ gangan la wà ń bí ẹ rí i pé ọ̀pẹ yìí àbáláyé ni wọn bàbá wa ni wọ́n ń dáfá lọ́wọ́lọ́wọ́ yẹn àwọn gangan báláyé ni ẹni pé èmi ò lè sọ̀kan pa ẹ̀ ṣùgbọ́n àsọdún bì lónìí orí Òkè Agidan ní ọ̀kan o òní ẹ̀ táwọn ẹ̀ ti gùn lọ́kan o orí Òkè Agidan nìyẹn. Ṣáàṣì máa gùn lé ní báyìí. A máa gùn. Ẹ jọ̀ọ́ bí bíbá yìí ṣe jẹ́ yìí àdìpẹ́ yìí náà wá síbí kí lẹ́yìn gangan wá ṣe lẹ́yìn pé wá ṣọdún yẹn kí ni gangan tẹ́ wá ṣe ní bíbá. Wá ṣọdún náà ni kò sẹ́ni tó gbọ́dọ̀ jà ń bí ọdún la wá ṣe ayọ̀ là ń yọ̀ ijó là ń jó ijó ayọ̀ ìdùnnú kò ní tẹ́lẹ̀ nìkan kan gbogbo wa. Ẹ jọ̀ọ́ a rí pé wọ́n wọlé síbi ọ̀pẹ yẹn kí ló dé táwọn yẹn ṣe ń wọlé síbẹ̀. Òǹkàlùkù ń lọ gbàdúrà wọ́n lọ ṣe ìsúre ń bẹ ìsúre tó wà ń bẹ ẹni sọ obì lè sọ orógbó ẹni tó bá ní ipa ọtí oúnjẹ láti fi bọ òòṣà ń bẹ Ifá wà ń bẹ gbogbo òòṣà ló pé sínú ilé yẹn gbogbo òòṣà ló pé síbẹ̀. Ẹ̀yin náà wá bíbá iná láti wá ṣe àdúrà. Bẹ́ẹ̀ni ṣẹlẹ̀ forúkọ yín fún wa. Orúkọ mi ni bàbá Fákóredé Ògúngbèrò Àbọ̀kè olóyè Àbọ̀kè Ọ̀fọ̀yọ́ èmi gẹ́gẹ́ lóyè Ọ̀yọ́ Àbọ̀kè Ọ̀yọ́ yìí gẹ́gẹ́ ẹ ṣe àásọ̀pọ̀ ọdún o oníjàṣe mọ́ iléeṣẹ́ yóò ní jóná o ayé ò mọ̀ gbọ́ tiyín ayé ò mọ̀ fẹ́ tiyín yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o. Ẹ ṣe gan ẹ ṣe. Lórúkọ yẹn channel wa Get a Better Life TV. Get a Better Life TV. Okay, ẹ ṣeun.